Alhaji Ọlọ́pọ̀yàn nígbà táwọn party agent gbà nínú owó ìlú wa ló ń kẹ̀yìn àgbààgbà ẹgbẹ́ bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ bá wọn pinnu ẹ̀ àwọn àgbààgbà míì náà ṣáà gbó onísọ̀fẹ́. wọ́n fún èèyàn lówó báyẹn ní tí mo sọ ni pé tẹ́ ẹ bá fẹ́ dìbò ẹ láti yẹ party agent méjì sí polling booth kọ̀ọ̀kan polling booth so yeah. polling booth ní ìsìn èmi ní 40 èmi ní 40 polling èmi ní 400 polling ìlú local government ní almost 400 polling booth lọ́wọ́ àmì so èmi local ward mi ní 40 ward mi ní 30 ward mi ní 38 ward mi so àwọn party agent yẹn òṣìṣẹ́ ni wọ́n tó náà ní máa gbé nǹkan tó máa fi mọ̀ yìí pé ẹgbẹ́ wa rèé gbogbo ẹgbẹ́ ló máa ń ní so wọ́n á jẹun wọ́n á mu látàárọ̀ títí dalẹ́ tẹ́ fi kàbò òun lówó yẹn wà fún kò sí owó kankan tẹ́nì kankan ha níjọ́ bò ẹni tí wọ́n bá nífẹ̀ẹ́ sí ni wọ́n dìbò fún bẹ́ẹ̀ yẹn háwo níjọ́ bò wọ́n fẹ́ dìbò fún ọ ni so ẹgbẹ́ wa ni wọ́n nífẹ̀ẹ́ sí mẹ́ẹ̀ wọ́n dẹ̀ dìbò fún ẹtíkẹ́tì ẹ̀ so gèdè pa à ń pínwó ní polling booth náà lọ Alhaji tá a bá wò ó owó yẹn ni mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ wípé ẹ tẹ́ bá gba òṣìṣẹ́ bí ìgbà tí ẹni ẹ wá lọ ṣiṣẹ́ ẹgbẹ́ ẹ̀sùn wọn ẹ máa jẹun owó tí mò ń sọ yìí bọ́n bá pín kò 2000 ò lè kẹ́ lòmíì so wọ́n fẹ́ ra nǹkan mu o wọ́n fẹ́ mìíràn ni o torí wọ́n á dúró látàárọ̀ yẹn káfí máa dìbò. wọ́n tún fẹ́ ra káàdì àwọn ti fẹ́ yí ń bí o. so orun nǹkan báyìí lówó yẹn àfún kì í ṣe wọ́n máa ń pín oúnjẹ ọ̀bọ̀. àwọn èèyàn ń wòye pé ṣé kì í ṣe ipò alága ẹgbẹ́ ti PMS àwọn awakọ̀ tí gómìnà ń ṣe ètò rẹ̀ báyìí tí wọ́n gbélé Alhaji Mukaila Auxiliary lọ́wọ́ ṣé yẹn náà kún tó ń bí inú àti pé kí ló dé tẹ̀yìn àti Alhaji Mukaila Auxiliary yìí gbọ́rọ̀ ara yín ojú kí ló ń ṣẹlẹ̀. èmi àti Mukaila àìsàn rẹ̀ àti mara tìbí àti àṣẹṣẹ mara kí ló dé. Ṣèyí Mákindé kọ́ ló mú wa mara àtijọ́ mara láyé Akálà ayé Akálà náà dẹ̀rẹ̀ ṣebí ebi union ni wọ́n ṣé mo ní mo fẹ́ jẹ́ ńgbà yẹn ni àbí mo súnmọ́ gómìnà Akálà débi gẹ́ ṣé ewé PMS wa tọ́ ṣé bó ṣe ní mi Ṣèyí Mákindé ò lè sọ bẹ́ẹ̀ torí mo jẹ́rìí ẹ̀ ó mọ̀ pé kí ni mo fẹ́ fi ṣe PMS ṣe n tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni pé àwọn ọmọ tó ṣiṣẹ́ là ń sọ̀rọ̀ ń pa àwọn àjọ sọ ni nígbà tó dẹ̀ ní tó ń fẹ́ náà nìyẹn kankan kó wọn pọ̀. ta lẹ́yìn mú dání pé ẹ fẹ́ kó jẹ́ kó yín gbà náà. àwọn tá a jọ ṣe náà ni wọ́n jọ ń ṣe náà pẹ̀lú Auxiliary ni èyí tí mò ń sọ ni pé tí wọ́n bá fi neutral person sí kó wá so gbogbo ẹ̀ pọ̀ báwọn gọ́vùnà Jímọ̀bí ṣe ṣe nígbà yẹn tá yan fẹ́lẹ́ tán ní kélé lọ jókòó kítọ̀ lọ jókòó tán ní kó ṣe ká kó pọ̀ advice tí mo ń wá ń gbà yẹn ni mi ò lè jẹ́ sí ọlọ́mọ jẹ́ rírọ ọmọ tí mo bí ò lè jẹ́. kí lè rí sí Auxiliary gẹ́gẹ́ bí alága PMS. mi ò rí kankan sí òun ní ọlọ́bẹ̀ lọ́wọ́ rẹ̀ àtàwọn aráàlú kò sí ọkàn mi pẹ̀lú ọ̀rọ̀ Auxiliary mi ò lè máa sọ Auxiliary lórí no ẹ̀rù ọba àtàwọn ọmọ bọ̀ kò ní ìdí gbogbo yẹn mi ò ní ìdẹ́ kí la fẹ́ máa ń bà mí sọ lọ́kọ̀ ò ní ìdàtí mímí lè rẹ̀ ọ̀pọ̀ Auxiliary mi ò máa kankan pa Auxiliary. sọmọ ẹgbẹ́ yín ní í ṣe. mi ò kò sí PDP lèmi. ẹ sọmọ ẹgbẹ́ PDP Auxiliary. onímọ́tò lòun mi ò lè sọ pé báyọ̀ tí wàá jọ ẹgbẹ́ ní wọ́ọ̀dù ẹ̀ ìgbà tí mi ò súnmọ́ ó lè ti jọ ẹgbẹ́ ń wọ́ọ̀dù ẹ̀ kọ́sẹ́ tí ò lè jọ ẹgbẹ́ ṣùgbọ́n PDP lèmi. tẹ̀yìn àgbààgbà ẹgbẹ́ ò sì mọ̀ sí. ẹ̀mí ẹ̀yàn lè jọ ẹgbẹ́ ń wọ́ọ̀dù ẹ̀ kí ẹ̀ máa bàtí ìṣe gbogbo wọ́ọ̀dù ni màá lọ. so ó lè jọ ẹgbẹ́ ń bẹ̀ but for now. kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú ambassador Taofeek Arapaja pàápàá ẹ mọ̀ pé ìbò tó gbé wọlé alága ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹ mọ̀ pé ẹ ṣe àtìlẹ́yìn ńgbà náà. Ọlọ́run ni máa ń ṣàtìlẹ́yìn pé ẹ̀yin kan ò lè ṣàtìlẹ́yìn fún. bó wà ní báyìí. àjọ ń ṣe náà ni. ẹ ti dárí jìnnà yín. àjà kò fi hàn pípa kan ṣe é kọ̀ọ̀sẹ̀ mi lẹ́nu pé ọ̀dàrí jẹ mi no àṣẹra wa òṣèlú ni. ṣùgbọ́n yóò kájú òṣùwọ̀n gbà náà ṣó ti kájú òṣùwọ̀n báyìí pẹ̀lú àwọn iṣẹ́ tí ń ṣe yìí. ta ni ẹ. ambassador Taofeek Arapaja. ó kájú òṣùwọ̀n báwo. pé kò kájú òṣùwọ̀n láti jẹ́ ipò alága ẹkùn gúúsù ìwọ̀ oòrùn fún ẹgbẹ́ òṣèlú PDP South West chairman. ìwọ náà ó máa wò ó lọ tí bó ti yẹn ń ṣẹlẹ̀ lọ. ibi tí nǹkan dé dúró báyìí bó o ní àgbààgbà ẹgbẹ́ nìyí a lè fọwọ́ rọ yín sẹ́yìn inú ẹgbẹ́ òṣèlú PDP. òun náà ń gbìyànjú tiẹ̀ tí bó rí pé wá ń bá wa ọlọ́ ń bá àwọn èèyàn so bí ó ti máa ṣe náà nù kò síṣẹ́ kankan ń bẹ̀ ju tá à ń sọ yẹn náà nù ẹbí kẹgbẹ́ mádàrú náà ló wà fún. ní South West yóò lọ bá lágbájá yóò lọ bá tàmọ̀dò iṣẹ́ rẹ̀ náà tó yẹ kó ṣe níṣẹ́ Ọlọ́run ọba ṣe. kí ló wà láàrin ìyẹn àti Aṣíwájú Bọ́lá Tinubu. nǹkan kò sí láàrin wa mo máa rí ni. ẹ ló ń bẹ̀rẹ̀ ọdún yìí tí ẹjọ́ ń ya. a lè jọ ya fọ́tò èmi àti ẹ náà lè ya fọ́tò kò sí nǹkan kan bí yẹ ṣé ọtí a máa ṣẹgbẹ́ kan
n gbọ́dọ̀ bá ẹlòmíì ya fọ́tò mọ́ ṣebí lẹ́nu ọjọ́ mẹ́ta 2 weeks ago Démọ́lá Òjó ó ṣe marriage for me ebe APC ni èmi àtàwọn Adélábù wà lápàdé ńbẹ Démọ́lá dẹ̀ rí ọmọ ẹgbẹ́ wa ní tẹ́lẹ̀ so bá Adélábù bá ṣe nǹkan lọ́la mo lè lọ bẹ̀ bí Testim bá ṣe nǹkan mo lè lọ bẹ̀ so ebi wọn náà rí. kílẹ̀ yẹn àti Aṣíwájú Bọ́lá Tinubu sọ níwọ̀n bá àgbà pé tètè fi ra yín. èèyàn ọ̀kan wọ. ṣé kìí ṣe pé wọ́n ń pè yín díẹ̀ ṣé lè gan kọ́. èèyàn tẹ ẹ̀ka wọ gbogbo èèyàn ọ̀kan wọ fún wa. Aláàjì kílẹ̀ sọ. irọ́ o kò sí ọkọ ìwọ ni wàá máa sọ fún nǹkan tá a sọ ìwọ má wọrí ìwọ kọ́ onídìí má wàá di gbogbo yẹn. Swagger 2023. ẹ̀mí tí mà Aṣíwájú ò tí ì jáde pé ọ̀fẹ́ ti gọ́vnọ̀ president gbogbo ìtẹ́ ń sọ yìí nǹkan kúkà máa ń ṣe tiẹ̀ ó dìbò àti Aṣíwájú bá bọ́ ta pé ìtẹ́ ń sọ nítorí wàá wọ bó ṣe jẹ́ nìyẹn PDP lèmi kọ́ ẹ kọ́ máa bèèrè ọ̀rọ̀ APC lọ́mì. Aṣíwájú bá bóde láti ṣe ààrẹ ẹ lẹ́nu kankan nu PDP láti fi gagbága bí. ẹ̀rọ o àṣewá ni. talẹ̀ ni ó tẹ̀lé. báwo ló ṣe sọ báyìí ọ̀dẹ̀ láàlẹ́ ìyànú ẹgbẹ́ PDP. mo ní talẹ̀ ni ó PDP gan ló léèyàn jù PDP ló léèyàn tó lè dìbò. Alhaji Atiku Abubakar. òun nìkan kọ́ èrò pọ̀ PDP ló léèyàn jù tó lè dìbò ààrẹ. PDP ló léèyàn jù. ẹ fún àbí méjì mẹ́ta. ìwọ náà mà ṣé gbogbo àwọn tó ń wo gbogbo àwọn Atiku Abubakar gbogbo àwọn Bukola Saraki yẹn gbogbo àwọn tó ń wo yẹn ṣé wọn kéré ni. tí wọn bá wá sóònù ẹ̀ sí gúúsù ilẹ̀ Yorùbá ń gan ilẹ̀ Yorùbá gangan gúúsù orin ilẹ̀ yìí. jẹ́ wọn sọnù ẹ̀ náà. Aláàjì tí wọn bá sóònù ẹ̀ jẹ́ wọn sọnù ẹ̀ mọ̀ náà tá a máa sọnù ẹ̀ á máa mẹ́ntì ọ̀jẹ́ ìwọ máa wọlé jẹ́ wọn sọnù ẹ̀. Ọ̀túnba Adébáyọ̀ Àlàó Àkàlà ẹjọ́ wà látọjọ́ pípẹ́. títí di sẹ́ni o. wọ́n ti wà nínú ẹgbẹ́ òṣèlú APC. kò mí ní tí mò ń sọ fún ẹ náà nìyẹn. àwọn àná ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ sórí etí mo ẹ. ṣé ẹ tiẹ̀ gbìyànjú àti fà wọ́n wá nínú ẹgbẹ́ yín padà bí. dáadáa nígbà yẹn àìmọye ìgbà tèmi àti àlùmọ̀ lọ bá wọn àìmọye ìgbà tí mo gbé Ṣèyí Mákindé lọ bá wọn tá a jọ lọ ṣe mítìn yóò tó ẹ̀5 tá a lọ ṣe mítìn. kí ni wọ́n fẹ́ láti padà sínú ẹgbẹ́ yín. wọn ò láwọn fẹ́ nǹkan kan ṣé wọn ò tó tán ni kí wọ́n fẹ́ ebi ẹgbẹ́ tó bá wù yàn lè yóò ṣe ọ̀dẹ̀ ni kí wọ́n fẹ́ kí wọ́n láwọn fẹ́ gómìnà tí a ti ṣe rí kí wọ́n tún wá fẹ́ so kò ṣe pé wọn láwọn fẹ́ nǹkan kan ẹgbẹ́ tó wù wọn náà ṣe lòtẹ́sọ̀dẹ̀ míì pé wọn àtúnlẹ̀ bá ṣẹgbẹ́ lọ́la kò mí àyẹ̀mí ni wọ́n dọ̀la wọn bá lọ ṣẹgbẹ́ abúgà. Alhaji Adébísí Ọlọ́pọ̀yàn ta ni bàbá àṣàlẹ̀ yín. ní bàbá àṣàlẹ̀ bó. lágbo òṣèlú bóyá wà láyé bóyá ò sí láyé. lọ bàbá Adédùbú ni a ti kú bàbá Adédùbú bàbá àṣàlẹ̀ mi ń gbà náà. ǹjẹ́ o wà sí ìṣesí sọ̀rọ̀ sí ìṣòṣèlú bíi ti bàbá Adédùbú lẹ̀ ń múlò bí. ìwọ ló lè sọ yẹn èmi kọ́ ní sọ àwọn aráàlú ni ó sọ yẹn àti wọ èmi ò lè sọ pé wà èèyàn ni mò ń wù nítorí wọ́n bá sọ ni bí wọ́n bá ṣe rí ni ojú tó wá fi wò ni èèmà wà tí mò ń wọ Ọlọ́run nìkan ni mo mọ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ abá àṣàlẹ̀ mi tí mo torí rẹ̀ ń ṣòṣèlú ọlọ́ba yìí bá mi Adédùbú ni so mi ò lẹ́lò mi ilẹ̀ títí lọ sí òṣèlú lábẹ́ ẹni kankan ti ṣe. ẹ jẹ́ mú béèrè kan wá láti apá abẹ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ẹ wà pọ̀ pẹ̀lú bàbá Adédùbú. yes. dáadáa kí ni tẹ́ ẹ lè sọ ń pa ìyọni nípò bàbá Ládọjà àti Ọ̀túnba Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà. kò sí. kí ló ṣe nígbà náà kálukú kan sọ èyí ó dùn mo ṣe mọ̀ pé ẹ máa ń pa rẹ̀. no ẹ máa ń pa rẹ̀ mo wà ń bẹ̀ ni. mo wà ń bẹ̀ ni kì í ṣe pé mo máa ń pa rẹ̀ ṣùgbọ́n ìyẹn tí wọ́n yọ yẹn nípò wọn yọ yẹn nípò yẹn ìyẹn ti lọ nìyẹn torí bàbá Ládọjà tó ń sọ yẹn èmi àti wọn bá ṣe wà rí. báyìí. dọ́là wọ́n máa ń lọ lé wọn èmi àti wọn bá ṣe jọ wà sọ gbogbo ọ̀rọ̀ yẹn ètí wọn béèrè kọ̀ọ̀kan wọn mọ́ ìyẹn ti lọ gbogbo ìyẹn ti lọ.